Who they here? Nah, me, who be that? When's the killing? Baba. Hey, Baba. How are you? When's the killing? Baba. Where you, Baba? She don't go, man. She don't go, man. Oh, you go buy something? Okay, give me tutu. Baba, you don't start waiting me tutu. You won't tell me say you don't know tutu. Waiting me tutu na kwalebe. I said tutu. So you don't know tutu. Go give me tutu. Okay, Pesi, give me Pesi. Wetin be this? Wetin be this? Jesus. Tell your mama say I take one listing. Tell her more. Baba. Baba Kukute. That. Oh shit. Ani. Baba Kukute. Talama. Baba o. Ọkùnrin rẹ̀. Baba o. Abirumu jajoki ṣaṣu. Àwọn àtọ́jọ́ mẹ́ta bàbá. Go up and go down. Kò sáyé gbogbo ẹ̀ ní ìgbà àwọn. Bóòní kan. Àwọn dáadáa bàbá. Kò sí sáńkì èmi náà ìsanwó rẹ̀. Kò sí wàhálà. Bó ṣe jẹ́ nìyẹn. Bàbá ẹ wà ẹ ti dá pọ́tìrì lẹ́nu. Pọ́tìrì. Pé bí wọ́n ti ń ṣe adìẹ, ìgbésẹ̀ ti ń ṣe adìẹ. Irọ́ o. Wo. Àwọn ló máa ń supply yín lẹ́yìn ni. Àwọn kọ́ ló máa ń supply yín. Ẹyin. Àwọn ló máa ń supply yín lẹ́yìn. Irọ́ o, èmi ọ̀tá yín. Ẹ̀dẹ̀ ṣọ́ọ̀gbé ẹ̀ ládìẹ̀ kankan tó ń yé lọ́dọ̀ yìí. Àìsí díẹ̀, èmi èsì yẹn díẹ̀. Ẹ̀ sin adìẹ. Àtọ̀. Àtọ́jú mi wá ń tàn mí jẹ ní àdúrà o. Kí ni? Èmi ò ṣe ọdí ajá rẹ̀. Aláwọ̀ Bàbá ẹ rò pé mò ń bá yín ṣeré ni. Ibo lẹ́ ń lọ. Ó dà tó wà lápò yín kọ́. Lápò èmi. Kí ni bẹ lápò mi? Ó dà tó wà lápò yín. Ẹ apá agbájá fún àpò mi. Ṣé kò sí nǹkan kan lápò mi? Kò sí nǹkan kan lápò mi. Kíni? Báyọ̀ lè lè. Bàbá. Àṣé ẹ máa ń kó ẹyin wa. Káti òbí àwọn ọmọ eré kan ló máa ń fi bọ́ọ̀lù gbá. Mi ìṣú ọ̀gán pé nù fìlà yín kò ló sí nǹkan kan bẹ́ẹ̀. Èmi. Màá kó gbajúmọ̀ yín sí. Màá kó gbajúmọ̀ yín. Mọ́kò lè lọ mí. Olúwa ti ní káàkiri àìní. Sorry o. Ọkùnrin sí ṣọ́ọ̀bù. Ẹ máa wà vigilance ẹ ti gbọ́. Ẹ fún wa bẹ́ẹ̀ sí àgbọn fún wa. Àbí kí ó gbajúmọ̀ ni. Ìbẹ́ ti ṣe last time ni. Èmi last time. Ẹ̀dùn parọ́ ṣe mi rí ìgbàdàn ìjẹ̀kan náà yà àbí rí ni. Nítorí pé mi jẹ́ ọmọ ilé ilé wa mọ̀. And who can say